ẹ̀kọ́júmọ́ mọ́ ní gbogbo tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí láǹfààní àti mọ̀ gbọ́ àti mọ̀ wá orí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV náà lẹ́wà níbi tá ti láǹfààní àti mọ̀ já ayé sí gẹ́gẹ́ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire àgbòlé Fuji náà láṣẹ bẹ́ẹ̀ láti mọ̀ mọ́ wá fún yín lóòrọ̀ tòní wàyí o òpin ti dé bá gbogbo ìfàǹfà tó ń lọ láàrin àwọn ògbóǹtarìgì olórin Fuji méjì ni Wasiu Ayinde àti K1 àti Kollington Ayinla lẹ́yìn tí Wasiu Ayinde náà fi léde nínú fọ́nrán kan lórí òpó ayélujára TikTok níbi tó ti ń kọrin ó jẹ́ kó di mímọ̀ pé Ayinla mi Kollington ló ṣáájú nínú Fuji báyìí ó ní K1 the ultimate kò ní kú mọ́ yín lọ́wọ́. Àyìnlá Kollington ló ṣáájú báyìí lórí Fuji. K1 the ultimate kò ní kú mọ́ yín lọ́wọ́. Kò tán síbẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé ẹ̀wá nǹkan fìdílé tàbí kẹfìdílé kan kẹjẹ kájọ wò fọ́nrán ọ̀hún. Kí ló ṣẹlẹ̀ láàrin Ayinla Kollington àti Ayinde Wasiu? Kí ló wà láàrin Alhaji Kollington àti èmi? Alhaji Kollington àti èmi kò lè ẹ́bà sí nǹkan kan. Kò lè jẹ́ ìdùnnú mi kí n bọ́ sórí amóhùnmáwòrán wípé mo fẹ́ fọ Alhaji Kollington. Yálà mo fẹ́ fọ̀ wọ́n dọ̀tí àbí mo fẹ́ fọ̀ wọ́n mọ́. Ká dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú. Èèyàn ní owó bí tá gbé wà. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lèèyàn máa ní láti fèsì sórí ẹ̀. Alhaji Sikiru Ayinde Barrister tán ti dolóògbé kọ́lọ́run kó ṣe ikú dáadáa nísìnyí kó túnbọ̀ pọ̀ fún wọn. Àwọn lọ̀gá mi tí àwọn àti Alhaji Kollington sì jọ jẹ́ òmòye tí n bá ti lè bójú gbàrà láti kó ìdọ̀tí àti ẹ̀gbin sí Alhaji Barrister kí n sin Ọlọ́run látara Alhaji Kollington ni èmi rò pé ó dára. Ní ọjọ́ orí wọn jù mí lọ bí ò bá ju ọjọ́ kan yẹn náà mo fún Ọlọ́run ọba adẹ́dà wọ́n sì máa fi ọjọ́ kan yẹn náà kọ́ máa fi jù mí lọ ká tó ń bèlè kì í ṣe ọjọ́ kan ṣùgbọ́n mi náà tá à ń bá sọ̀rọ̀ èmi ìṣọmọ kékeré ó ti rẹ̀ rí wọ́n lé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ dàgbà náà ò wọ́ kéńgbé wípé Ọlọ́run ṣe wá ní ògo ó wá ṣe wá lógo débi pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ orúkọ wọ́n ti wá jágbọ́n pé dábàá sọ wọn nípa Wasiu yálà aṣọ dáadáa àbí aṣọ dáadáa àfi jórúkọ Ọlọ́run máa ṣeun o Ọlọ́run á bá abéṣù wí wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe oríire tó dẹ̀ fẹ́ ṣe dáadáa kò ní rí ẹni tọ́lọ́run gbàdúrà pẹ̀lú oríire kó gbàdúrà ìṣubú àti ìfàsẹ́yìn fún èèyàn máa ń bóníire yọ̀ mo bóníire yọ̀ mo bóníire jó kíre bá lè jẹ́ tèmi o wa. Má wá ìṣubú ẹni tọ́lọ́run bá gbé sókè má gbé ẹni tọ́lọ́run gbé dìde má gbé ṣubú tó bá rò pé ìyẹn ni wọ́n máa fi jẹ́ èèyàn á fi jẹ́ èèyàn ní ìṣẹ́jú tó ń sọ létí àwọn aláìmọ̀ iná tí ò ní jó pẹ́ tí ò dẹ̀ ní dalẹ́ ni iná tàwa Ọlọ́run ló pilẹ̀ ló dá iná tiwa àwa gbogbo ẹni tọ́lọ́run bá dá ẹ̀dá kan ò lè gbé ṣubú ẹni tọ́lọ́run bá gbé dìde ẹ̀dá kan ò lè gbé ṣubú bàbá ṣèbàjẹ́ ẹ̀ láàárọ̀ kílẹ̀ tó ṣú fúnra bàbá náà là máa fẹnu wá ka boroboro pé àbòsí ẹni ìláṣẹ o ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ní àná ń ṣojú wa èní ń ṣojú wa tó bá tún wà nù Ọlọ́run kọ́ la tún ṣojú wa náà àtún ṣojú wa. mi ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn alágàbàǹgebè mi ní àjọṣepọ̀ kankan bó tilẹ̀ òun kó kéré mọ́ ṣètò pẹ̀lú àwọn tó jẹ́ pé ìmọ̀tara wọn nìkan ni wọ́n fẹ́ wọn ò dẹ̀ fún òótọ́ wọn ò dúró lórí òótọ́ èmi ò láìkí kí wọ́n máa ṣe báyìí olótìtọ́ lèmi ẹni tí bá ti rí lẹ́ǹkan tó bá ti ṣe báyìí ẹran ara mi ló máa sá fún pàápàá ara mi á sá fún onítọ̀hún nítorí pé mi ò láìkẹ́ tó bá ń ṣe báyìí mi ò láìkẹ́ tó bá fẹnu méjì sọ̀rọ̀ fẹnu kan sọ̀rọ̀ kájọ dúró tì
kàdéjọ́ ṣe nǹkan tó bá tọ́ ṣùgbọ́n kí wọ́n máa ṣe báyìí mi ò dẹ̀ ń ṣe ọ̀rẹ́ tí n bá rí yẹ lọ́wọ́ ẹ lójọ́ rẹ mi níjọ́ tí n bá ti rí gbà lọ́wọ́ ẹ máa mọ̀ọ́mọ̀ kọyìn sí. tọ́ ẹ káàbọ̀ padà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrẹ́pọ̀ yìí ìyá tó bá kọ sí bó bá ṣe rí létí yín gan-an ẹ má gbàgbé láti bá wa fi èrò tí náà sọ sí abala àríwí sí ìyẹn comment section torí ànímọ̀ rí jù báyìí lọ ẹ má gbàgbé láti bá láìkẹ́ bá ṣe kẹ́bí sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà oníyanṣe ọlọ́bẹ̀ ẹ̀ǹtẹ̀bà fífẹ́ jẹ́ náà àdúpẹ́ ìkànnì DIGINAIJA TV àwa ní sí ní tòótọ́ a ó tún mọ báyìí pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.